NDLEA ṣàwárí ilé tí wọ́n ti ń po oògùn olóró Colorado nílùú Èkó. Wọ́n mú àwọn afurasí. Àjọ tó ń gbógun ti lílò àti títà oògùn olóró ní Nàìjíríà NDLEA ti ṣàwárí ilé kan tí wọ́n ti ń po oògùn olóró Colorado lágbègbè Àjàó Estate ní Ìsọlọ̀. Agbẹnusọ àjọ náà Fẹ́mi Babáfẹ́mi ló fi ọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde kan. Gẹ́gẹ́ bó ṣe sọ, àwọn ti fi sìnkún òfin mú ẹni tó ní yàrá tí wọ́n ti ń po oògùn olóró náà, Stephen Kelechi Imo, tó jẹ́ ẹni 30 ọdún. Lẹ́yìn tí àwọn sí àjọ náà ní gbẹ́rẹ́ ìpàkọ́, àtẹ̀jáde náà sọ pé ọ̀pọ̀lọpọ̀ oògùn olóró Colorado ni àwọn rí lákàtà Imo nínú àlàyé NDLEA. Àṣeyọrí yìí wáyé lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ rí ọ̀pọ̀lọpọ̀ Colorado gbà mú nínú oṣù kẹta àti oṣù karùn-ún ọdún 2025 yìí, èyí tó jẹ́ kí àwọn mọ̀ pé oògùn olóró náà tí wọ́n ń kó wọlé láti ilẹ̀ òkèrè tẹ́lẹ̀ ti pọ̀ yanturu láàrin ìlú Èkó. A ṣe àṣeyọrí yìí ní 30 oṣù kẹwàá ọdún 2025 nígbà tí NDLEA yabo ilé kan ní Àjàó Estate Ìsọlọ̀, ìlú Èkó, níbi tí Kelechi ti ń po oògùn olóró kólòsìpọ̀ tó jẹ́ oògùn tí wọ́n rí láti ara igbó tí wọ́n sì máa ń po onírúurú kẹ́míkà pọ̀. NDLEA ní àwọn tún yabo ibùba ológun olóró míì, Afeez Salisu tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Màálù lágbègbè Mushin. Ó ní ibẹ̀ ni wọ́n ti ṣàwárí oògùn olóró Ghana Loud 16 àti Colorado pẹ̀lú. NDLEA tún mú ẹni 20 ọdún míì, Godspower George Onserume tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Steady Boy lórí ẹ̀sùn pé òun náà ń ta oògùn olóró. Èyí tí wọ́n ká mọ́ lọ́wọ́ ló wà nínú ẹrù aṣọ kan tó ṣẹ̀ṣẹ̀ dé láti ilẹ̀ Amẹ́ríkà. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Amóhùnmáwòrán kan àtàtà tí aráyé gbọ́. Jígí Alára TV ni wọ́n sọ. 1, 2, 3, 4, 5, 6, 7 Jígí Alára. Sinimá méje tó lóyin ládùn. Sinimá titun méje la gbé jáde láti Jígí Alára. Jígí Alára lórí YouTube. Àwọn sinimá yẹn rèé o. Ìlú ní àkọ́kọ́. Òkúta péré lẹ́lẹ́kejì. Àjẹ́ tó pọ̀ máa wo lẹ́lẹ́kẹta. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́kẹrin. Ọba làkọ́lé ìkarùn-ún. Àfojúdi lẹ́lẹ́kẹfà. Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní keje o. Jígí Alára ti gbé jáde Kàṣàgbà o. Lórí YouTube ẹ ó ti wọ́. Àwọn akọkọlùkọ lóyin ládùn rọ̀ wọ́n pàtòkè tilẹ̀ sinimá méje tá a gbé jáde rèé látọwọ́ Jígí Alára lórí YouTube. Ìlú làkọ́lé alákọ̀ọ́kọ́ Jígí Alára àti Rose Odika ni co-producer. Òkúta àpèrè lẹ́lẹ́ẹ̀kejì Jígí Alára gangan fúnra ẹ̀ ló produce. Àjẹ́ tó pa máa wo lẹ́lẹ́ẹ̀kẹta Jígí Alára àti Lélo Wówà ni co-producer. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́ẹ̀kẹrin Fatai Karim àti Jígí Alára ló jọ produce. Ọba lẹ́lẹ́ẹ̀karùn-ún Tampan Ìdó local government àti Jígí Alára ló jọ pawọ́pọ̀ láti ṣe. Àfojúdi lẹ́lẹ́ẹ̀kẹfà Lateef Quadri àti Jígí Alára ni co-producer àti ẹ̀ náà. Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́ ni sinimá ẹlẹ́ẹ̀keje Unity Caucus àti Jígí Alára ni co-producer. Àwọn Nollywood superstars ló kópa nínú àwọn sinimá yìí. Ẹ máa gbádùn gbogbo àwọn sinimá méjèèje. Ìlú, Òkúta àpèrè, Àjẹ́ tó pọ̀ máa wo, Òpin ọ̀rọ̀, Ọba, Àfojúdi, Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́. Àwọn sinimá méjèèje yìí ní kẹ́ ló máa wò lórí YouTube tó jẹ́ ti Jígí Alára. Adéọmọdé ni executive producer àwọn sinimá wọ̀nyí. Kò sí àṣàdànù ń bẹ o. Ẹ kún ti mọ̀ pé gbogbo àwọn sinimá wa ló máa ń stand out yàtọ̀. Jígí Alára ní kẹ́ subscribe sí o. Ẹ download, ẹ share, ẹ like. Tẹ́ ẹ bá ti ń wo gbogbo ẹ̀ lẹ́ ó gbà wípé ó kọjá àfẹnuròyìn. Jígí Alára ni bàbá gbogbo wọn. Jígí Alára ti gbé jáde Kàṣàgbà o. Lórí YouTube ẹ ó ti wọ́. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ̀ bó ṣe ń lọ lára.
ìkànnì jígí alára 24 bàbá gbogbo.